kò dín ní ẹ̀mí èèyàn méjì, ìyẹn àwọn ọ̀dọ́mọkùnrin méjì tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń da agbègbè Ìjànikin tó wà níjọba ìbílẹ̀ Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó láàmú tí wọ́n fi ṣòfò ní àpẹ́ yìí o. Orúkọ àwọn ọ̀dọ́mọkùnrin náà ni Kamaru Lasisi tó wà ní ìpele kẹrin níléèwé gíga ìjọba ìpínlẹ̀ Èkó Lagos State University LASU àti Lateef Àtàndá tó ń ṣẹ̀ṣẹ̀ parí ìdánwò wáyẹ́ẹ̀kì láti wọlé sí iléèwé gíga ni o. Yorùbá Tòótọ́ gbọ́ pé ó ti tó ọjọ́ mẹ́ta táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń da agbègbè Ìjànikin láàmú. A gbọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé àti ẹyẹ àwọn ló ń fa wàhálà tó sì jẹ́ pé ọ̀pọ̀ ẹ̀mí ni wọ́n ti fi ṣòfò ní agbègbè Ìjànikin. Wọ́n ti ẹni tó bá jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ló ń para wọn ìbá sì dára, ṣùgbọ́n àwọn aláìṣẹ̀, àwọn tí ò mọ́wọ́ mẹsẹ̀, àwọn ará àdúgbò ni wọ́n láwọn ọmọ burúkú yìí ni wọ́n máa ń pa kiri. Wọ́n ní bí wàhálà bá ti bẹ̀rẹ̀ táwọn ẹgbẹ́ ayé àti ẹyẹ tí wọ́n pa ara wọn, níṣe ni wọn yóò máa wára wọn kiri láti gbẹ̀san èyí tó ti fa ọ̀pọ̀lọpọ̀ kú àti ọ̀pọ̀lọpọ̀ wàhálà ní agbègbè Ìjànikin. Láìpẹ́ yìí ni wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ya wọ Ìjànikin láti gbẹ̀san lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn alátakò wọn, ṣùgbọ́n tí wọ́n ní wọn kò rí àwọn tí wọ́n ń wá láti ṣe níbi. Àsìkò tí wọ́n ń ṣe wàhálà, tí wọ́n ń fa wàhálà wọn yìí ni wọ́n ní wọ́n rí Kamaru Lasisi tó jẹ́ ọmọ iléèwé LASU tó jókòó síwájú ilé bàbá ẹ̀ jẹ́jẹ́. Níṣe ni wọ́n ní wọ́n lọ yìnbọn pa Kamaru Lasisi o, tí wọ́n sì pa síwájú ilé bàbá ẹ̀. Èyí nìkan kọ́ o, kò ju ọ̀sẹ̀ péréte lọ tí wọ́n ní Lateef Àtàndá òun náà wà pẹ̀lú bàbá ẹ̀ táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó fi ya wọ agbègbè Ìjànikin tí wọ́n ń dá wàhálà sílẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ní wọ́n dá wàhálà sílẹ̀ tán tí wọ́n ní Lateef pẹ̀lú bàbá ẹ̀ ni wọ́n ní wọ́n lọ pa Lateef. Kódà a gbọ́ pé níṣe ni bàbá Lateef ló ń bẹ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà pé ká má ṣe pa ọmọ òun, ṣùgbọ́n tí wọn kò dáhùn tó sì jẹ́ pé lójú bàbá ẹ̀ ni wọ́n ṣe fi ìbọn pa nípakúpa. Àwọn ará agbègbè Ìjànikin ní kì í ṣe pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà dédé pa Kamaru àti Lasisi. Wọ́n ní wọ́n ti bá wọn sọ̀rọ̀ tipẹ́ pé kí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn àwọn, ṣùgbọ́n àwọn ọmọkùnrin méjèèjì náà wọ́n yarí pé àwọn kò darapọ̀ mọ́ wọn. Èyí gan-an ni wọ́n ló jẹ́ kí wọ́n lọ ṣọ́ wọn tí wọ́n sì pa wọ́n nípakúpa lásìkò tí wọ́n fẹ́ lọ gbẹ̀san lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn alátakò wọn. Níṣe làwọn ará agbègbè Ìjànikin ni wọ́n ké sí ìjọba ìpínlẹ̀ Èkó àti kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó pé kí wọ́n gba àwọn nítorí ìfẹ̀míṣòfò ó ti fẹ́ẹ̀ pọ̀ jù ní Ìjànikin lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. Nígbà tó ń sọ̀rọ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Benjamin Hundeyin ó ní káwọn ará agbègbè Ìjànikin àti gbogbo ará ìpínlẹ̀ Èkó kọ́ lọ fọkànbalẹ̀ nítorí pé láìpẹ́ yìí ni wọn yóò bọ́ lọ́wọ́ wàhálà àti ìdààmú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. Ó ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ìdòwú Owóǹwà ó lọ ti bẹ̀rẹ̀ ètò, ó lè ti ṣàgbékalẹ̀ àwọn ọlọ́pàá tó rí wọn pé láti bẹ̀rẹ̀ gbógun ti àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn àtàwọn tó lè máa fẹ́ da àlàáfíà ìpínlẹ̀ Èkó láàmú.